bá wọlé òkùnkùn ní láti sálọ ni. Kí ló dé tán ni agbójú òkun lẹ́kọ̀ọ́ tí kò jọ ẹni àgbà? Kristẹni tó yẹ kó tan ìmọ́lẹ̀ ẹ̀kọ́ wọn kò tàn án. Òkùnkùn ń jọba níbi tí Kristẹni fi ṣe ibùgbé. Bàbá yára wá ó tan ìmọ́lẹ̀ kókùnkùn paradà. Sí ọkùnrin ń gbé ọkùnrin ẹgbẹ́ rẹ̀ sílé gẹ́gẹ́ bí aya, obìnrin ń gbé obìnrin ẹgbẹ́ rẹ̀ sílé gẹ́gẹ́ bí ọkọ. Ọmọ ènìyàn ń bá ẹranko dàpọ̀ a ó ti ṣèyí sí. Ọkùnrin ń di obìnrin, obìnrin ń di ọkùnrin. Wọ́n ní transgender ní àwọn ń ṣe, ẹ ò ráyé lóde. Bàbá dákun wá ó tan ìmọ́lẹ̀ bókùnkùn paradà. Sára gbogbo ìjọ Ọlọ́run ẹ jẹ́ ká ṣe gírí fífarahàn iṣẹ́ ara àtòkùnkùn nínú ìjọ kó lè dákẹ́. Kíjọ Ọlọ́run lè jẹ́ orísun ìmọ́lẹ̀ yìí tọ́lọ́run ń fẹ́. Káwọn ọmọ ìjọ kó lè jẹ́ mímọ́, kí wọn kó lè tàn mọ́lẹ̀, àní kí wọn kó lè tàn mọ́lẹ̀ níbi gbogbo tí wọ́n bá lọ lókè èrùpẹ̀. Bàbá tàn mọ́lẹ̀ o. Yọ̀ọ̀dàdé kankan. Òkùnkùn ti bo ayé o, bàbá tan ìmọ́lẹ̀ rẹ̀. Ìpèníjà lèyí o, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ má ṣe dákẹ́. Ẹ̀yin tí ìmọ́lẹ̀ ẹ̀yin sì ń tàn síbẹ̀, ẹ dákun ẹ tàn án jáde. Kálẹ̀lẹ̀ òkùnkùn lọ, kíjọba Ọlọ́run kó lè máa gbòòrò sí lójoojúmọ́. Kíjọba Èṣù kó lè dákẹ́ jẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà k'Ọlọ́run mú wa borí ogun òkùnkùn. Bàbá máa bọ̀ láti tan ìmọ́lẹ̀ sókùnkùn ayé. Bàbá à ń retí rẹ. Ọlọ́run yára wá ó tan ìmọ́lẹ̀ fókùnkùn paradà. Ọlọ́run tètè dé o. Òkùnkùn ti bo ayé o, bàbá tan ìmọ́lẹ̀ rẹ̀. Bàbá máa bọ̀ o. Bàbá máa bọ̀ láti tan ìmọ́lẹ̀ sókùnkùn ayé. Ọlọ́run à ń retí rẹ. Ọlọ́run yára wá ó tan ìmọ́lẹ̀ fókùnkùn paradà. Hey, Òkùnkùn ti bo ayé o, bàbá tan ìmọ́lẹ̀ rẹ̀. Bàbá à ń retí rẹ o. Máa bọ̀ láti tan ìmọ́lẹ̀ sókùnkùn Tẹ ayé. ìmọ́lẹ̀